ṣé Muyideen ti rẹ́lẹ́hàá tuntun tó fẹ́ ni gbogbo èèyàn ṣé afa àjígí ni àtàfà àfọlọ́nṣọ́ ti bá Muyideen rí ìyàwó tuntun ni àbí kí ló ń ṣẹlẹ̀ gangan Ìyálájé courtroom ti jáde tán lórí ọ̀rọ̀ Muyideen àti ìyàwó ìbùkún tí ẹ bá gbàgbé mo ṣètò kan láìpẹ́ ní ibi tí Muyideen ti gbẹ́jọ́ ìyàwó ẹ̀ lọ́dọ̀ àwọn àjọ human rights tó lọ fẹjọ́ ìyàwó ẹ̀ sùn bẹ̀ pé ìyàwó òun kọ̀ láti kó tẹ̀lé òun lọ sínú yàrá kan tí wọ́n gbà fóun káwọn jọjọ lọ máa gbé níbẹ̀ tó Ìyálájé courtroom ní àáfàá jígínní àtàfà fọlọ́runṣọ́ ti ń kọjá àyè wọn báyìí lórí ọ̀rọ̀ Muyideen pé torí wọ́n free láti fún Muyideen ní ọmọ wọn kan kó fi ṣàyà kán fi ìbùkún lọ́rùn sílẹ̀ kó rojú ṣe ilé ayé ara ẹ̀ ẹ wò ó nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ nípa ìdí tí Ìyálájé courtroom fi ní àáfàá jígínní àtàfà fọlọ́runṣọ́ ti ń kọjá àyè wọn lórí ọ̀rọ̀ Muyideen pé tí wọn ò bá sì ṣọ́ra tí wọn ò bá rọra ṣe kò sí ìgbà tí Agbala Gabriel ò ní wà first láti fi ọwọ́ òfin mú Muyideen lórí ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Muyideen ọ̀rọ̀ tó lágbára tó gbẹnu tán ni o àfikọ́lọ̀ má jẹ́ kí àwọn àáfàá ikọ́ ti Muyideen gbọ̀ngbọ̀ngbọ̀n dọ́gba ẹ̀wọ̀n ó lágbára gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ ìkànnì Digi Naija television ẹ jẹ́ máa bá mi click lórí subscribe and follow button tó wà lójú ìwòran yín kẹ́sì máa bá mi like and share ètò yìí torí ọ̀rọ̀ Muyideen gẹ́gẹ́ bí ohun tí mo sọ ọ̀rọ̀ ìlágbára ó gbẹnu tán ó kọjá sísọ fọ́nrán Ìyálájé courtroom rèé ẹ jẹ́ kí n gbé wọlé mú padà bọ̀. ẹ mọ̀ kára rẹ ti gbẹ̀kan ẹ mọ̀ kára rẹ ti gbẹ̀kan ẹ rántí pé lábẹ́ bíríìjì ó ní òun òbóbìnrin sórí ó máa ń parọ́pọ̀ ní girlfriend ó ti gbàgbé pé ó ní béèyàn bá la bóbìnrin gan bá la kìíní ẹ̀ sílẹ̀ ó lóun ò lè torí ìbọ̀ débi pé òun ò fi kìíní ìdí òun sí ó ti gbàgbé pé òun sọ bẹ́ẹ̀ ó ti wá lóun ní girlfriend lọ mú girlfriend yẹn tó fẹ́ lábẹ́ lórí bíríìjì yẹn lọ bá a sùn ìjà ò sí ń bẹ̀ ara rẹ ti gbẹ̀kan ni lọ́rọ̀ èèwá wo mi àwọn tó ń gbèjà rẹ̀ yìí ní kàn fún ẹ lọ́mọ wọn káwọn ẹni tó lè fún kó lè yọ̀ǹda ọmọ wọn fún ẹ ní kàn tiẹ̀ fún ọ lọ́mọ wọn kó má tiẹ̀ tí ì bá sùn kó gbé ọmọ wọn lẹ̀ báyìí kó kíṣì a fẹ́ wo èyí tó fẹ́ fún ẹ ní ọmọ wọn kó gbé pé àkọ́bí òun lélẹ̀ àbí last born rẹ̀ tó dá pé tí ò ya abirùn tí ò kàn lápá tí ò rọ lẹ́sẹ̀ tí ò fọ́ lójú tí ó sì máa ṣe ìború tíyàwó rẹ̀ sọnù léwu tí ó sì gbé ọmọ rẹ̀ lẹ́ẹ̀ báyìí tí ó sì pé kó kíṣì débi pé yóò ní kó wọlé tí ó bá ní jálẹ̀kùn mọ́ lórí pé kí ló bẹ́ẹ̀ ṣe ayé rẹ̀ ṣètò ayé rẹ̀ máa jẹ́ káyé rẹ̀ ó ṣe kiri kan. a ní mò ń rò wípé ìyàwó Muyideen gan tí ẹ bá ṣe wípé bí Ọlọ́run bá ṣe kọ ìrìn àjò nílé ayé yìí mo rò pé kí ló ṣe obìnrin gan on a good day yẹn á rò pé ṣé ìfẹ́ náà lórí for real ṣòrówó kan lọ́wọ́ Muyideen ni rárá àbí ṣé torí wọ́n kọ́lé fún Muyideen ni báwo lobìnrin tó wà bá wà òkè náà tó máa ṣe fẹ́ ru Muyideen ṣùgbọ́n mi tọrọ dé dúró yìí ìyàwó lòun ò ṣe mọ́ ọkọ náà lòun ò ṣe mọ́ ẹ mọ̀ bí tí sórí yẹn wọ́ sí di àáfàá tán pè ní lẹ́gbàá yẹn ẹ ti mọ̀ máa yẹn ó wá ṣètò ó wá ní kíyàwó Muyideen pé òun tó bá fẹ́ padà sọ́dọ̀ ọkọ ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ṣé ẹni téèyàn bá ti ní ọpọlọ ẹ má jẹ́ kéèyàn máa fi ọpọlọ rẹ̀ sábẹ́ abẹ́ àtẹ́lẹsẹ̀ kó máa fi talẹ̀ báṣubàṣu. Ọlọ́run ọba ó ní pé èèyàn bá ní ìdí ọgbọ́n ó ní kó béèrè ó lóun Ọlọ́run tó máa ń fún èèyàn lọ́gbọ́n ó lóun ó fún. nǹkan burúkú ni kéèyàn má lè béèrè ọgbọ́n lọ́dọ̀ Ọlọ́run. fúnra ara ẹ̀yìn gan lóhun àáfàá tó ṣètò yìí àáfàá yẹn sọ wípé wọ́n ṣe marriage wọ́n lọ registry ẹ máa gbọ́ o church wedding ẹ ṣe church wedding ẹ ṣe court marriage méjèèjì lẹ ṣe. àwọn àáfàá wa ń jáde wípé pè mí pé nọ́mbà mi àbí kó pé ṣèyí kìfọlọ́ṣọ́ àbí kó pé àáfàá ajígini kó lè padà sọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọkọ rẹ̀ ní yàrá kan tó ń gbé. ṣé ẹ bọ̀ pọ́ gbọ́n làwọn àáfàá yẹn ń dá àwọn àáfàá yẹn ń dọ́gbọ́n ni àti ẹ̀fẹ́ wo àní ẹ̀ ti ẹ̀ fún lẹ́lẹ́hàá kan ṣèbí ní mùsùlùmí mẹ́lọ náà ń wí
gbogbo plans tẹ́ ẹ bá ní fún ẹ má wulẹ̀ fi gbá game. ó yẹ kẹ́ mọ̀ pé àwọn méjèèjì wà legally married. so ní ìsìn báyìí ìyàwó ni kó wá máa pẹ̀yìn àfà ẹ̀yìn àfà níbo lẹ wà nígbà tó ń ṣèyàwó níbo lẹ wà nígbà tí wọ́n so wọ́n pọ̀ owó oṣù lẹ gbélé ni àbí ìdọ̀bálẹ̀ lẹ fi ra ìyàwó ọ̀rọ̀ yóò yé mi o owó bàbá gbọ́ lẹ́sọ ni àbí owó ìyá gbọ́n lẹ fi sínú envelope ẹ wá ń lo ṣọrùn lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ̀yin lẹ wá tún sọ pé ìyàwó téèyàn fẹ́ níṣu lọ́kà tó bá fẹ́ rí ọkọ ẹ̀ kó kọ́kọ́ pe ẹ̀yin náà ẹ̀yin wá jẹ́ alágàtà intermediary láàrin ọkọ àti ìyàwó ẹ ń so yìgì nìyẹn abẹ́ ń tún yìgì ẹ wá ní kó mọ ọbọ yẹn yàrá kan tó gbà fọkàn rẹ kọjọ lọ mọ manage ń bẹ yàrá kan nìkan ti bẹ̀rẹ̀ kíní kan tó dá mi lójú ni wípé ọlọ́run ọba mi ò sí ń di àbòsí ó lè pẹ́ ni ó lè yá ni lórí ìkànnì táwa yìí bọ̀dá chájà sì ń bọ̀ wá bẹ̀bẹ̀ wàláì àbí tí kò bá sí ọlọ́run ọba mi mọ́ lókè lóyàwó torí ọlọ́run ò fẹ́ àbòsí ó sì ń bọ̀ wá bẹ̀bẹ̀ a tún máa padà wá látún máa bẹ yẹn pé ẹ dáríjì ẹ mọ̀ pé èmi gẹ́gẹ́ bí adájọ́ àgbà mọ́jọ́ bá jẹ orí kan nìyí tí mo mọ̀ ẹyọ kan yẹn tí mo mọ̀ tó dájú ni nítorí àṣìṣe tí ò lọ́gàá tó burú jùlọ nínú àṣìṣe yẹn òun ni Muyideen ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ lọ kọ́lẹ̀ pé yóò ṣe padà bọ̀ oògùn kan o èpè kan o wàláì kì í ṣoògùn kì í ṣèpè ọlọ́run ọba mi ò sí di àbòsí ni. ṣorírú obìnrin yẹn tó bá fi sílẹ̀ bẹ́ẹ̀ bá túká lónìí bẹ́ẹ̀ ṣe péyà lónìí ọlọ́run ọba mi mọ̀ ó mọ̀ bó ṣe máa ń dá ẹni tó bá jàre ọlọ́run máa ń dá ẹni tó bá jàre ọlọ́run máa ń dá láre ọlọ́run máa ń compensate irú ẹ̀dá báyẹn. ṣé gbogbo àwọn games tí àwọn èèyàn ẹ ń gbá àwọn àáfàá yẹn àwọn àáfàá sọnù àwọn ajígini arìngìnìgìnì wọjà gbogbo games tó ń gbá yẹn gbogbo ẹ̀ máa fail lọ́jọ́ kan. sórí gbogbo ẹnu tó o fi ń sọ pàdégún lónìí ó sì máa fẹ́nu yẹn gbolẹ̀ lórí ìkànnì táwa yìí tí ó wàá máa tú àṣírí àwọn tó wà nídìí ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n fẹ́ báyé mi jẹ́ ni nǹkan báyìí ni wọ́n ṣe fún ọ wọ́n fẹ́ báyé òun jẹ́ ó sì máa padà sọ wọ́n fẹ́ báyé ọ̀tá rẹ̀ jẹ́ ni àwọn báyìí ló wà ń di ẹ̀ wàá sì pé wàá fẹ́nu kà torí kò sẹ́ni tó ṣerú ẹ̀ rí tí mo gbọ́ nínú ìwé ìtàn mọ́mí adéke bẹ́ńsẹ̀ iṣẹ́ wa tó mú jẹ because a rí pé script ni wọ́n kọ fún ẹ wọ́n kọ́lé ẹ lọ́wọ́ ni ìgbà tá a bá láà dákẹ́ tí a bá láà dákẹ́ pa àsọ̀rọ̀ kankan mọ́ ẹ rí wípé tátẹ́gùn bá ti fẹ́ sílẹ̀ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ Àgbàlá mọ́ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ Muyideen mọ́ ajígide ló máa tún kọ́kọ́ bẹ̀rẹ̀ á tún dìde ajígide oníd attention mo rí kó ṣáà fẹ́ ká Àgbàlá Gabriel jáde kó sọ̀rọ̀ ó máa dárú ẹ̀ lóhùn ó lè dárú ẹ̀ lóhùn náà no Àgbàlá Gabriel lè máa roll in the mud pẹ̀lú ẹ̀ náà explanation fẹ́ kó ṣe. mi ì ní fẹ́ kẹ́ ti Àgbàlá Gabriel torí ó rẹ̀ yín pé ẹ ti ń ṣe kọjá àyè yín. mo sọ̀rọ̀ kan fún Àgbàlá Gabriel mo ní Àgbàlá Gabriel mo ní dádì mo ní gbogbo nǹkan tí Muyideen ṣe yìí tó ń sọ ìmúlẹ̀ àwọn èèyàn sọ wípé ó yẹ kẹ́ ti lọ gbé kẹ́ lọ arrest
wọ́n láwọn èèyàn sọ fáwọn náà àwọn èèyàn pé àwọn wọn sọ fáwọn but nǹkan táwọn ń rò ní wípé Muyideen táwọn lọ mú lórí bíríìjì lábẹ́ bíríìjì etí wo ló ń gbọ́ táwọn wá lọ gbé wọ́n wá lọ charge fún defamation of character àánú ẹ̀ kan ṣàwọn ni àwọn eléyìí ọlọ́mà nìyí o mo léyìn ọlọ́ọ̀ nìyí o mo ní but téèyàn bá ti ṣe déjú kan mo léyìn máa ń take action nírú àwọn ìdàbẹ̀ ni. tọ́ ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn mi kí lẹ feel lórí submission Ìyálájé courtroom mi ẹ máa bá mi fi sí comment àmọ́ ní opinion tèmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi gan rò ó wípé àwọn àáfàá Jígínní àtàfà Fọlọ́runṣọ́ àfàìmọ̀ káwé má ṣe pé àwọn àáfàá ti rí ìyàwó tán fẹ́ fún Muyideen wọ́n ti rí ìyàwó ọ̀sìnkín wọ́n ti rí ìyàwó tuntun tí wọ́n fẹ́ gbé fún Muyideen ni tí wọ́n wò wípé ọ̀nà wo gan làwọn lè gbé gbà because wọ́n understand wípé court wedding ó ní Muyideen ṣe pẹ̀lú ìbùkún kò sì rọrùn fáwọn láti kàn jẹ́ kí Muyideen commit bigamy just like that so in order to manipulate ọ̀rọ̀ yìí kó bàa lè favour Muyideen kó bàa lè jẹ́ pé ìrọ̀rùn ní Muyideen ò fi fẹ́ yàwó lọ́dọ̀ wọn òun ló jẹ́ kán máa dá gbogbo ọgbọ́n kán máa dá gbogbo ète tí wọ́n ń dá because if not mi rí reason tí Muyideen àfi gbẹ́jọ́ ìyàwó ẹ̀ lọ sọ́dọ̀ àwọn àjọ woman rights ó easily ló lè pè ìyàwó ẹ̀ lórí fóònù kán dẹ̀ settle ẹ̀ or better still kó lọ sọ́dọ̀ àwọn family ìyàwó ẹ̀ at least ìyàwó ṣáà ní family ó láwọn tó represent tó jẹ́ òbí bí ò bá tẹ̀ ní bàbá àti ìyá láyé mọ́ ó ṣáà láwọn tó stand as parents ẹ̀ lọ́jọ́ wedding wọn wáyé tí ò gbọ́dọ̀ àwọn yẹn lọ kó bá wọn settle ẹ̀ amicably kí ló dé tó ṣe pé ọ̀dọ̀ àwọn àjọ woman rights ló gbé lọ ọgbọ́n náà ń dá lérò tèmi tẹ́kẹ́tẹ́ ni wọ́n ń plan tó sì ṣe wípé ó lè favour wọn ṣá àti pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí ló dé tí Muyideen àtàwọn àáfàá tó ń support kí ló dé tó ń try láti manipulate matter kí ló dé tó ń try láti play game pẹ̀lú ọ̀rọ̀ yìí kí ló dé kí ni gain wọn gangan kí ni wọ́n fẹ́ gain nínú ọ̀rọ̀ yìí tán bá rí manipulate ó lágbára ó tojú sú mi. láti ní pé Muyideen tẹnumọ́ pé Àgbàlá Gabriel ò dáa kò dáa òun ò fẹ́ bá ní ẹni tí ń ṣe papọ̀ mọ́ bet kí ló dé tó fi difficult fún Muyideen láti drop orúkọ yẹn Àgbàlá Gabriel why tó fi difficult fún láti drop ẹ ṣé kò lórúkọ bàbá ni ṣé bàbá ẹ ò lórúkọ ni ṣé kò ní surname tó ń jẹ́ kó tó di pé ó dọ́dọ̀ Àgbàlá ni why tó ṣì ń attach Àgbàlá Gabriel yẹn mọ́ orúkọ ẹ tí ò fi drop ẹ kò yé mi wọ́n ní kò jẹ́ olóyin egungun ni wọ́n ní kò jù sílẹ̀ olókẹran díẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ yìí lágbára o ọ̀rọ̀ Muyideen ẹ rí i pé mò ń tẹnu mọ́ ní gbogbo ìgbà pé ọ̀rọ̀ Muyideen gbogbo ohun tí ó ń bẹ lẹ́yìn ọ̀fà ẹ̀ tó ju òjé lọ bó pẹ́ bóyá òótọ́rọ̀ á padà sọ̀rọ̀ ẹ̀. láti wá máa lọ èèyàn wa gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ti já lọ ka kọ́mẹ̀ntì kan àbí méjì ní comment section fídíò yìí ká tẹ̀ gbọ́ opinion àwọn èèyàn náà nípa ọ̀rọ̀ Muyideen àti ìyàwó ẹ̀ tó tún lọ lórí ayélujára. gẹ́gẹ́ bá ṣe rí ní under kọ́mẹ̀ntì fídíò Ìyálájé courtroom yìí Àríyíbọ́láńlé Esther ó ní a Jígínní daughter should marry him with laughing emoji àǹtí Rámọ́tà kí ló tún kọ tàǹtí Rámọ́tà nínú ọ̀rọ̀ àfáà Muyideen kò yé mi o ẹ má má dá wàhálà lẹ̀ lórí ayélujára ò bá lè ṣe sọ pé káàntí Rámọ́tà lọ fá àìbọ̀dá Muyideen wàhálà pro max nìyẹn o. kọ́mẹ́ntà Bukky Fabrics ó ní Muyideen live 2-bedroom house and end up his life in 1 room this is not normal bó ṣe pé ìyá ẹ̀ ló jẹ́ ọ̀rọ̀ ilé ìdìbò ó dìbò. another person Olúsíjì Davis ó ní Muyideen máa tẹnu gbó bí ọwọ́ ẹ̀pẹ̀rẹ̀ o Olúwa Elédùmarè pé léléyìí o. another commenter Adémọ́lá Rahmon Tajudeen ó ní Muyideen Ajígínní arìgìnìgìnì wọ́jà. God irú kí lélẹ̀ bá Ọlọ́run àwọn èèyàn gan ṣá báwo ṣe ronú orúkọ yìí fún Muyideen. Yesterday Ellen Ajayi ó ní I remember pastor gave him the land for free let them come and carry the house and leave the land. ẹjọ́ how is that possible? àwọn èèyàn pẹ̀lú savage comments kí ló dé ó ga o. Tọ́lá Ṣówẹ̀mímọ́ ní we are here waiting they will both regret their action. exactly èmi mọ̀ pé bó pẹ́ bóyá òótọ́rọ̀ àfojúhàn lórí ọ̀rọ̀ Muyideen. another person Wọnúọlá ó ní Muyideen Ajígínní wọ Bódìjà
kí ló dẹ̀ dé àwọn èèyàn pẹ̀lú àwọn surname oríṣiríṣi tí wọ́n fún Muyideen ó ga o. Adénọ́lá Ọládùnní ó ní orí gbogbo wọn ló burú kí ló dé èpè pọ̀ ṣémi ní padà lọ wá blanket fi cover orí mi báyìí torí àwọn èpè yìí ti pọ̀ jù kí ló dé. Meg Olab ó ní what is Muyideen father's name àbí ṣèbóṣà lórúkọ bàbá wáì tó ṣe yín insist láti máa jẹ́ orúkọ Pastor Agbala Gabriel kò yé èmi gan sef. Ayẹni Fúnmi Fádàrẹ ó ní his father's name is Dada so Muyideen tiẹ̀ lórúkọ bàbá tó dẹ̀ wá ń jórúkọ olórúkọ káàkiri kí ló ń wọ́rì Muyideen ó ga o. Ọlálérè Ọláwọyìn náà ní Muyideen Dada okay Celestine náà ní ọmọ Dàúdà I think ọmọ dáadáa lẹ́ni yẹn fẹ́ sọ so definitely Muyideen lórúkọ bàbá wáì tó wà lọ ń fi Àgbàlá Gabriel trend wáì tó fẹ́ máa jórúkọ Àgbàlá Gabriel wọ́n ní kò jùnú olégungun ni wọ́n ní kò jẹ́ olégungun ni wọ́n ní kò sọ sílẹ̀ òní ẹ̀ràn díẹ̀ wà ń bẹ̀ kí ló fẹ́ gangan kí ni Muyideen fẹ́ gangan kò yé mi èmi mọ̀ pé bó pẹ́ bóyá ṣẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń tẹnu mọ́ ọ̀rọ̀ asọ̀ra ẹ̀ ẹ̀yin èèyàn wa kí ló opinion yín lórí ọ̀rọ̀ ẹ máa bá mi jù sí comment ẹ má gbàgbé láti máa bá mi click lórí subscribe and follow button tó wà lójú ìwòran yín kẹ̀sì máa bá mi like and share ètò yìí kó máa lọ lórí ayélujára títí dìgbà míì tá a tún jọ máa pàdé ó dàbọ̀.